àti tíṣà àtàwọn ọmọ wẹ́wẹ́ ọmọ èké tí ò lẹ́sẹ̀ lọ́rùn 39 ni wọ́n àwọn tíṣà bíi 6 nínú tíṣà 7 wọ́n pàkánú wọn kábíyèsí olódùmarè. òní ló pé 52 days tí wọ́n wà nù gbó èrò tí ń regbó àrólú gbó èrò tí ń rọ̀nà àrólú ọ̀dàn. àgbúrò láti inú igbó àgbúrò látàríwá àgbúrò láti ìlà oòrùn àgbúrò láti ìwọ̀ oòrùn. ìró tá a gbọ́ kẹ́yìn òun ni wípé àwọn oní intelligence Amẹ́ríkà tí a ń tẹ̀lé Mọ́jàsọ́lá wọ́n sọ wọn débòde Benin Republic. ọ̀rọ̀ tí ń ṣe gọ́fẹ̀ ní ìṣọ̀rùn. ẹ̀ ń sọ pé content ni content kọ́ o ọ̀rọ̀ Mọ́jàsọ́lá Sunday Igboho kì í ṣe content o èyí tí mo fi sọ pé kì í ṣe content ni wípé àwọn ọlọ́pàá sọ́jà DSS bí Sunday bá ń ṣe content àwọn kì í ṣe content o reality ọwọ́ wọn lọ́wọ́ o gbogbo wọn wọ́n sì ń tẹ̀lé o ẹni tí wọ́n gbé tí a ti negotiate láti 150 million ìyá àtọmọ ìyàwó ẹnìkan tọ́lọ̀ ń fún ní burújí ni wọ́n jí gbé àtọmọ ẹ̀ wọ́n wá ń béèrè fún 150 million wọ́n ná títí ẹni yẹn fi 20 million bẹ̀ wọ́n ò gbọ́ wọ́n láwọn ò fẹ́ wọ́n ní tí ọba mú 50 million wá kò ní fojú kan ìyàwó àtọmọ ẹ̀ mọ́ ó di yámùtù yá ń kárè ó bẹ̀ wọ́n fọlọ́n bẹ̀ wọ́n ẹ dákun ẹ jọ̀ọ́ mo fọlọ́n bẹ̀ yín n ò tó bẹ́ẹ̀ tí ń pè mí. ẹ kọ́kọ́ bá mi tẹ́wọ̀ àdúrà yìí o. ẹ gba 20 million lọ́wọ́ mi. ṣé tí wọ́n ti wọ́n ju tẹ̀ sínú. òkìkí kan ọlọ́ba Sunday Igboho. ó látọ̀rí igi pẹ̀lẹ́. wọ́n ti gbà yá wọ́n ti gbọ́ ọmọ alẹ́ o life and direct láì fún wọn kọ́bọ̀. wọ́n ò san ransom o. agbóhùn ìyá pẹ̀lú ọmọ ẹ̀. Sunday Igboho ó ṣeéṣe kó kúrò nínú igbó pẹ̀lú àwọn kọrù ẹkùn ẹ̀. ó ní láì gbowó lọ́wọ́ ẹnikẹ́ni láì bá ẹnikẹ́ni ṣàdéhùn ó fa 1 million lòun fi ń repo lójoojúmọ́ táwọn ń dà á sí mọ́tò táwọn fi ń wá àwọn ẹni ibi kí. ìdẹ́nu ìyá rẹ̀ ló ti bẹ̀rẹ̀ tá a níní. ó ní kàkà káwọn ìjọba kí wọ́n gbé ń lárugẹ wọ́n tún sọ̀rọ̀ against wọn ni o. bí ibùdó wọn mọ àdàmọ wọn ní ìgbà ló rán níṣẹ́ o. ó ní wọ́n ti sọ nǹkan kan nípa òun tó jẹ́ wípé alára òrò òun ẹ̀ ló kú àìsùn ẹ̀ ló kú àìwo. ó níjọba àpapọ̀ recognize òun IG ọ̀gá ọlọ́pàá recognize òun kò síbi tóun ó dé ní state tóun ó dé commissioner of police ibẹ̀ ní máa wá pàdé òun. àtìrẹ ewúrẹ́ tó bímọ. ó ní kí n bi wọ́n ní Kwara commissioner of police Kwara wá pàdé òun. bẹ́ẹ̀ náà ni commissioner of police ìpínlẹ̀ Ọ̀yọ́. wọn ò fúnra mẹ́ anybody. ó ní ṣùgbọ́n òun gbọ́ ìkéde kan tó bà òun lẹ́rù wípé àwọn ń danú gbóòrú àwọn ń ba nǹkan jẹ́ pé bóyá làwọn ò ní yọwọ́ pé kíjọba kúkú yanjú rẹ̀ fúnra wọn ná tí wọ́n bá sì yanjú tiwọn ná ìgbésẹ̀ táwọn náà bá fẹ́ gbé àtìjọba àpapọ̀ káwọn wá gbé. ìjẹ́ ewu ewu ọmọ. tẹ́rí pé òṣèlú ti wọnú kínní ń báyìí. wọ́n sọ ká o. Sunday ní kò síjọ́ tó dò ó ṣe gìrìrìrì lálẹ́ àbí lọ́sàn-án àbí láàárọ̀ ó lómi gbígbóná ó sì jáde lójú òun. ọláwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ òun tójò bá fẹ́ rọ̀ wọ́n pé olóyè kí ló dé. ló yẹ kó o yà sí. ó wọ́n sọ pé àwọn ọmọ tí ọ̀sẹ̀ tí ò rò nínú òjò ni wọ́n wà òun mọ bá gijù ṣe rí. tó o dànù ẹ̀. àwọn ọmọ tí ọ̀sẹ̀ tí ò rò ọ̀gá sọ́jà kan tí wọ́n gbé ejò lọ́sọ̀pa nínú igbó wọn ò sì fún lóògùn títí tọ́rọ̀ ejò fi tọ́ lára já tó fi kú. ọ̀gá pátápátá ni o tó ti káwọ́ tó ní ọ̀pọ̀lọpọ̀ ràwọ̀. ayé ò torí ẹ̀ parẹ́ ọ̀run ò torí ẹ̀ ya wálẹ̀. ẹni tára yé di rò pé kò lè pàgọ́ o tó ṣe bẹ́ẹ̀ rí ọdún wọn lọ́hùn àyè. ó ní gbogbo wàhálà tó ń ti ṣe sẹ́yìn àsìkò tó yẹ kó wọ́n nasẹ̀ kó wọ́n tiẹ̀ máa sinmi
kóun ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àṣé ọlọ́run ó san òun lẹ́san rẹ̀ pẹ̀lú gbogbo wàhálà tí wọ́n fojú òun rí. ó ní kó jẹ́ pé nínú ilé òun ó tún ti máa gbógun ti òun. aṣojú òpó lẹ̀ bóyá ká bi Sunday léèrè pé sọfẹ́ kú ṣé ká bi ẹ̀yin aráàlú léèrè pé ṣé kí Sunday kó finú gbólẹ̀ àbí kó sì máa ṣakitiyan rẹ̀ lọ. Hello, somebody. Zero 09123708675. 09123708675. Hello. Mo látọ̀dọ̀ Aláàfin. Hello, ẹ̀ka. Hello sà, Gbàdúrà ọ́fíìsì látọ̀dọ̀ Aláàfin. Ẹ ǹlẹ́ baba lọ́yọ̀ọ́ ńkọ́ o. Bàbá ẹ káàárọ̀. Ọba ẹlẹ́yọ̀ àjòrí. Bàbá wà ń bẹ̀ ẹ kú ètò. Ẹ ṣeun. Ok, àwa náà ní Sunday, àwa náà tún ní lónìí náà. Ọ̀dà. Tó bá tún di lọ́la, àwa náà ni. Kókó Ok, ọ̀rọ̀ kó lóye Sunday Ìgbòho. Ok, ká má gbọ́n tẹ́lẹ́gàn sọ. Kí wọ́n dákun. No, sí ojú òpó ìlẹ̀ láti bú ẹnikẹ́ni o. Sí ojú òpó ìlẹ̀ láti bú yàn ẹnìkan kan iṣẹ́ ẹlẹ́gàn kálukú lábàá tiẹ̀ tó lè mú wa. Àbálà àdànù àìdá lábàánù. Ẹni tẹ́ kó balẹ̀ ń wá. Hello. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ ẹ kú ètò bá mi. Ẹ pẹ̀lẹ́. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Yàtọ̀ ayọ̀ pẹ̀lú ẹni tó láti ìlú Ìṣẹ́yìn o. Yes. Ìyìn bá ní kán dàkún wọ́n bá gbìyànjú wọ́n bá tẹ̀síwájú sí lórí rẹ̀ wọ́n dàkún. Wọ́n bá mójútó náà ni kán má jákè fún wọ́n dàkún. Láti sẹ́yìn. Bẹ́ẹ̀ ni sà. 09123708675. Lágẹ̀lú la wà. Hello. Hello, ẹ̀sùn kò di rédíò yẹn. Ó ti pọ̀ mẹ́ta. Yes. Níbo lẹ ti ń pè? Àlájí wá sí onígbà láti sókà. Ájì bàbá, ẹ pẹ̀lẹ́. Ẹ̀sà ẹ̀kọ́ ètò bàbá. Náà. Ọlọ́run jẹ́ àríwípá o. Àmín. Lágẹ̀lú ò ní bàjẹ́ o. Àmín o. Ẹ dákun, èmi náà rọ olóyè Sunday Igboho. Kọ́mọ́ kúrò ń bẹ́ o. Ó ti tán. Kọ́ dákun. Mo fẹ́ mú àbá kan wá. Kò ní ṣẹlẹ̀ sí yín, kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa o. Tírú eléyìí bá ṣẹlẹ̀ sí yín, ọ̀nà wo lẹ́ gbọ́rọ̀ ọ̀hún gbà? Obìnrin kan làwọn gbọ́mọgbọ́mọ gbé, àwọn ajọ́mọgbé wọ́n gbé, gbígbé tí wọ́n ó sì gbé, wọ́n gbé wọnú igbó, odidi bí ọ̀sẹ̀ 2 sí 3 ló lò kó tó gbà dáǹdè. Obìnrin táwọn aráabí ń bá gbé, kó tó di pé yóò bọ́ lọ́wọ́ wọn tí èèbá ṣèyá arúgbó.